أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كلام الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعاذني الله وإياكم منها وأدخلني وإياكم الجنة، وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. أدبفون الله سبحانه وتعالى، أترى إكاتي غفوج شنلا ومحمد صلى الله عليه وسلم، أيتيو نتاتيو سنقباركم بالنبي ومحمد. kíkẹ́ náà kí Allah bá ẹ̀dá kó má jẹ́ kó dó lórí ànábì nìkan, kó má bá wọn ará ilé ẹ̀, àwọn sàhábí àti gbogbo ẹni tí ó bá tẹ̀lé ojú ọ̀nà wọn, tó bá dẹ̀ ṣe ohun tí wọ́n ṣe ní ẹ̀sìn ní ti tòdodo. Kíkẹ́ náà kí Allah bá ẹ̀dá jẹ́ kí ó má bá gbogbo wọn lápapọ̀. Àwa náà tí a ṣì wà lórílẹ̀ ayé, à ń bẹ Allahu Jalla fi'ala ìpé kó jọ kó dákun kó má jẹ́ ká ṣe nǹkan míì ní ẹ̀sìn yàtọ̀ sí ẹ̀sìn rẹ̀ Islam, kó sì má jẹ́ ká rìn ìlànà míì, ojú ọ̀nà míì yàtọ̀ sí ojú ọ̀nà òjíṣẹ́ rẹ̀, sunnah nabi rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam. Èyí tí oníkálùkù wa tá máa ṣe nínú iṣẹ́ tàbí tí a máa sọ nínú ọ̀rọ̀, kí ọba dẹ́dà kó ṣe ní ìtújá sí ipá fìrí ọnu rẹ̀ láyé ń bí àti níjọ́ gbẹ̀dẹ̀ al-qiyama. Èyí tá ṣe nínú iṣẹ́ tá sọ lọ́rọ̀ tí a fi wá kó ìbínú ọba dẹ́dà wa. Kí Allah bá ẹ̀dá kó má ṣe Allah wa tí ń kó ń bẹ wa ba'd. Bí àsùbá òní yìí, òun ni wọ́n sẹ́ndì ọ̀rọ̀ ọmọ Ṣakí, so ọmọ kèfèrí ẹlẹ́bọ olùjọ́sìn fún Ibrahim Inyas tí ń bẹ Ṣakí, Lukman Arógundádé Awélẹ́njẹ́ àbí Awélẹ́njẹ́ sí ni ìkéyìí tó bá jẹ́ nù rẹ̀. So wọ́n fi ọ̀rọ̀ rẹ̀ ránṣẹ́ sí mi níbi tí Olóhun ti fèsì fún ọ̀rọ̀ ìkánnú àwọn àfáà wa, àwọn olùmọ̀ wa, ìkánnú àwọn àgbà àfáà súnnà ilẹ̀ Yorùbá, Sheikh Qamaruddin Yunus Akorede hafidhahullahu wa ra'ah, wa 'ala al-haqqi saddada khutaa. Kí Allah bá ẹ̀dá kó jọ kó dákun nínú àánú rẹ̀, nínú ìyọ́nú rẹ̀, kó má ṣàbá wá lé wọn kún ní dáadáa fa. So tá bá ń sọ̀rọ̀ nípa da'wa sunna, da'wa tawhid ní ilẹ̀ Yorùbá lónìí, so nínú ẹni tó já sí wípé gègé àwọn mùsùlùmí ò ní gbẹ lórí máa kọ àwọn iṣẹ́ tó tóbi tí wọ́n ṣe nípa ìpèpè sí di tawhid, òun ni Sheikh Qamaruddin Yunus Akorede. Kí Allah bá ẹ̀dá bá ní ṣọ̀pọ̀lọpọ̀ dáadáa fún wọn, òun ni wọ́n wà. Àpàdà sáburú tí máa ń débẹ̀ dá, àpàdà sí ìgbà tí máa ń débẹ̀ dá nípa ìpèpè ẹ̀sìn àti ṣẹ̀mí ayé èèyàn, tí àlámọ̀rí yẹn ó fi wá dá bá mi
yàtọ̀ sí bí ó ṣe wà tẹ́lẹ̀ ní ètò níbàámu sí ti Allah àti tòjíṣẹ́ rẹ̀. Kí Allah bá ẹ̀dá kó má jẹ́ kí àpàdà sáburú bẹ́ẹ̀ dé bá bàbá. Sheikh Qamaruddin Yunus wọ́n jẹ́ kan nínú àwọn ìfọ́rí fún àwọn oníbídà àtàwọn ẹlẹ́bọ ńlẹ̀ Yorùbá. Kò sí irú ìran ẹlẹ́bọ tí ò ní kórìíra bàbá náà lọ́kàn. Àwọn ẹlẹ́bọ Tìjàníyà, àwọn ẹlẹ́bọ Kọ̀dìríyà àti ẹlẹ́bọ Súfí àpapọ̀ gan. Àti àwọn ẹlẹ́bọ nú Súfí, àwọn ẹlẹ́bọ aláṣìṣe, àwọn ẹlẹ́bọ Nasara àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àtàwọn oníbídà oníranà Tablighi ni, àwọn Ikhwanu ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Orí fífọ́ ni ṣéèkì jẹ́ fún wọn. So ó ń kálukú wá rè ibi tára bá ti ń ta, ibi tára bá ti ń dùn lórí ọ̀rọ̀ àwọn ìkàn báyìí nípa ìpèpè sẹ́sìn Allah bá ẹ̀dá bó ṣe yẹ. Ibi tó wọn máa ṣe kíni tó wọn máa náà nìyẹn. Ọ̀tọ̀ níbi táwọn Ikhwanu kérora, ọ̀tọ̀ níbi táwọn Tablighi ó máa kérora, ọ̀tọ̀ wá níbi táwọn Tìjàníyà ó máa kérora. Ọ̀tọ̀ níbi táwọn aláṣìṣe àwọn oníṣẹ̀ṣe, ọ̀tọ̀ níbi táwọn ó máa kérora rẹ̀ nípa ọ̀rọ̀ àwọn àfáà wa báyìí. So Allah bá ẹ̀dá tó gbé wọn kalẹ̀ fún dáadáa fún al-umma yìí kó jọ kó má bà wọn jẹ́ kó sì má dà alámọ̀rí wọn rú. Lukman Arogundade ó wá sọ̀rọ̀ ó lóun throw challenge sí Sheikh Qamaruddin Yunus. Ìgbà tí mo gbọ́rọ̀ náà láàárọ̀ yìí, wọ́n á wò pé eléyìí ó tún díyàn lọ́wọ́ àwọn nǹkan míì tó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ tó yẹ kéèyàn ti sọ̀rọ̀ lé lórí. Àmọ́ tóun ti bẹ́ẹ̀ náà á fèsì fún náà ni. So á dẹ̀ play ohun tí ọmọ Ṣakí ọ̀hún sọ. So ó sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀, ó bú ebú, ó ṣépè. Gẹ́gẹ́ bí ìṣe tàwa, àwọn ibi tó ti bú ebú tó ti ṣépè yẹn, àwa ò ní nǹkan kan tí àwa fẹ́ fi ṣe kíni. Àwa ò ní nǹkan kan tí a fẹ́ fi ṣe ń tiwa. So a sì ní ohun tí a fẹ́ fi tà ń tiwa. So bí kìí ṣe pé àwọn ọ̀rọ̀ tó sọ èyí tó bá ní ṣe pọ̀ pẹ̀lú ẹ̀rí. So ìtàwọ̀ fẹ́ ṣe kíni tí àwa ó fèsì fún nìyẹn bí idhnillah. So a play ọ̀rọ̀ rẹ̀ ní ìsìn insha Allahul azim. Allah. Naam. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tí ọmọ jẹ́ part 2 wá sí wa tòní. Mo fẹ́ fi mẹ́sẹ̀jì náà ránṣẹ́ sí ọmọkùnrin kan tí wọ́n ń pè ní Qamaruddin Akubide. Kìí ṣàfà ní bá pè láàfà. But kí n tó sọ̀rọ̀, mo fẹ́ kí gbogbo ayé gbọ́ ohun tó wí rẹ́. Ẹgbọ́n tó sọ àbí? Ó ní òun fẹ́ fèsì fún ọ̀rọ̀ Sheikh Qamaruddin Yunus Akorede hafidhahullahu wa ra'ah. Àmọ́ òun sọ pé Qamaruddin Yunus Akobide ó ní kìí ṣàfà. Ó ní Sheikh Qamaruddin Yunus kìí ṣàfà. Ta lẹni tí ń sọ pé Sheikh Qamaruddin Yunus kìí ṣàfà? Ta ni ń tàn? Ta ló ń tàn? Lukman Arogundade ìlú Ṣakífà. Àgbákò. Alábìtínà ṣẹlẹ̀ bìtínà ti dé wà ló mọ̀ ilé tó lágbára. Ẹni tí ń sọ pé Sheikh Qamaruddin Yunus pé kìí ṣàfà torí ẹ̀ lòun ò ṣe fi àfà sí. Àwa wo ń tọ̀ wọn awo lọ awo bá wò pé ó wá jẹ́ Lukman Arogundade ìlú Ṣakí. Lukumanu Arogundade awẹ́lẹ́njẹ́ Ṣakí. Lukman Arogundade Ṣakífà. Ẹ jẹ́ ká mọ̀, mo fẹ́ ká mọ̀ ẹni tí ń sọ pé Sheikh Qamaruddin Yunus ṣàfà torí ẹ̀ lòun ṣe fàfà sí. Ẹni tí ń sọ̀rọ̀ rẹ̀ Lukumanu rẹ̀ o, ẹ̀yin tẹ́ wà lórí TikTok. So tẹ́ bá tẹ̀lé àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa, so ẹ ti máa rí àwọn ìdánilẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan tá a ṣe fún aláìmọ̀kan rẹ̀. So in rò pé àwọn èèyàn ń rí dáadáa.
Tọ́yìb Lukman Arogundade ìlú Ṣakí ni gbogbo wa rí yàn, so a kò ti gbé fọ́tò rẹ̀ sí orí Facebook ń bí báyìí oye Lukman Arogundade ìlú Ṣakí nù. Tọ́ Lukman Arogundade ìlú Ṣakí tí ó wọ́ tẹni tó lè sọ pé nìkan yìí sáfà, ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ rẹ̀ yìí ká lè mọ̀ bóyá ó tiẹ̀ kápá ó tiẹ̀ tójú òṣùwọ̀n. Lukman Arogundade aláìmọ̀kan gan, so wàláì bí ìyẹpẹrẹ ni ká máa sọ pé bóyá ó kájú òṣùwọ̀n ìsọ pé nìkan ò lè jáfa, wàláì ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ rẹ̀ yìí. A ti fèsì fún ọ̀rọ̀ rẹ̀ yìí tipẹ́tipẹ́, ọ̀rọ̀ rẹ̀ la fẹ́ play yìí o. A ti fèsì fún ọ̀rọ̀ Lukman yìí, tẹ́ bá rí ẹ rí pé mi mo wà ń sálẹ̀, aláìmọ̀kan wà rẹ̀ ní ó wà lókè oye. tó ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ ẹni tó fẹ́ sọ pé Sheikh Kamaldeen Yunus ipe kì í sáfà tó rẹ̀ lòun ṣe fàáfà sí. Ẹ jẹ́ gbọ́ bóńtọ̀hún ṣe rí, so in tó ń tọ̀hún wọ́ọ̀tì, ẹ jẹ́ ká ṣe kí ni, ẹ jẹ́ ká gbọ́. ẹgbọ́ta Allah wallahi ẹ̀yin Tijani ẹ̀ máa ń tẹ́ kó sí, mo fi aláwọ̀ ẹ̀dà mo fi búra, ẹ ti wọ́ gà nílẹ̀ Yorùbá níbi tẹ́ ń lọ́sẹ̀. Ẹni tó fẹ́ sọ ipé àfá Kamaldeen Yunus èyí ṣàfàrí o, ẹni tí ń sọ ipé Sheikh Kamaldeen Yunus kìí ṣàfà torí ẹ̀ lòun ṣe fàfà sí rẹ̀ o. ẹgbọ́n nǹkan tó sọ àbí, ó ní ibi tó bá ti pé Sheikh Ibrahim Inyas, tó bá ti pé Inyas, tó bá ti pé Ibrahim, ipe Ibrahim gangan kọ́ ló pé innama tad'u haqiqatan Allah, ay innama tad'u Allah haqiqatan, ipe Allah gangan ló ń pè. Ṣé ìwọ yìí ló fẹ́ sọ wọn wallahi wo mọ ara rẹ̀ kankan, mo máa sọ wọn pé wo mọ ara rẹ̀. Tí bá ṣe pé a bá láwọn ọmọ ìyá ní Ṣakí tí wọ́n yanjú tí wọ́n dá tó wá sí pé àfáà ni wọ́n tó wá sí pé wọ́n dó dédé kálọ̀bẹ̀ ẹ̀dà bá wa lé wọn kú ní dáadáa, àbá sọ pé sínú oko tó ti wáyùn tó kàn jókòó sínú but Ṣakí, so ibi tó wá sí pé àwọn lọ́làjú kéwú ń bẹ́ẹ̀ ni àwọn tó wá sí pé ọ̀làjú kéwú ẹ̀sìn, ọ̀làjú kéwú kìtàbà àti súnnà kìí ṣe ojú dúdú ní ń bẹ lára wọn, wallahi wọ́n kún bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ kálọ̀bẹ̀ ẹ̀dà bá wa lé wọn kú ní dáadáa. Oye ẹ máa gbọ́ kèfèrí burúkú ìfà, ẹlẹ́bọ burúkú yìí, kèfèrí burúkú yìí tó fẹ́ máa sọ wípé ní sọ wípé Sheikh Kamaldeen Yunus wẹ̀ iṣẹ́ àfà tó rẹ̀ lòun ṣe fàáfà sí. So kèfèrí burúkú tí ń sọ wípé ẹni tó bá fi lè pe Ibrahim Inyas Ọlọ́run bá gangan ní ń pè. Ẹ̀tún wá mọ tó tún ṣe nínú kílípù yìí ni ó tún sọ débi pé ó ń fi ìntàwọn aláṣìṣe, ìntàwọn abòrìṣà, ohun tí wọ́n ń pè ó ń fi ń wé pípe Allah àti Ibrahimu àti Tijani àti Amnabi, ó ń fi wé ń fi Ọbàtálá Ọbàtáṣẹ̀ táwọn aláṣìṣe máa ń pè, ń fi ṣe kí ni, ń fi ṣe kìyàsí ipe tẹ́yàn bá pe Ibrahimu Inyas lọ́bẹ̀ ẹ̀dà gangan náà ló pè, Amnabi ló pè, Tijani ló pè. ẹgbọ́ ẹgbọ́ ó ní Ọlọ́run náà ló pè, èyí tọ́lọ́run ní kó bọ́ sẹ́nu rẹ̀ ń tòsí òun ló wí ní, that is Ibrahim Inyas tó pè yẹn óyé òun lọ́lọ́run ní kó bọ́ sí ẹlẹ́nu ń tòsí, àmọ́ Ọlọ́run ló pè, Ànábì ló pè, Tijani ló pè, Ibrahim Inyas ló pè. ẹ mọ́ wá gbọ́ o. ẹgbọ́ àbí ó lẹ́ni tó bá ti pe Ṣàngó àtọbàtálá àtọbàtáṣẹ̀ àti kinní kan, ó ní gbogbo wọn náà ló ṣe kinní ló pé ó ti ẹ̀dá fún ọbáwọn tó mọ̀ pé ẹ̀sìn ẹbọ lẹ̀ ń ṣe kìí ṣe ẹ̀sìn Islam, tó fi ń fi àwọn oníṣàngó ìṣe wọn tí wọ́n ń ṣe tó fi ń jọ pípe Ibrahim Inyas àti Tijani, ó ti ẹ̀dá fún ọbáwọn bó ṣe ọra mọ̀ ipò ọmọ ìyá níwà táwọn oníṣàngó. Ẹni tó fẹ́ sọ fún yín pé Sheikh Kamaldeen Yunus ṣe sáfà tó rẹ̀ lòun ṣe fàáfà sí rẹ̀ o, ní ẹlẹ́bọ kèfèrí burúkú yìí o. ọ̀rọ̀ àwọn Tijani extraordinary ní ìfèsì fún wọn, kò nídìí kéèyàn máa làágùn kankan torí ẹlẹ́bọ pọ́nbélé ni wọ́n. Tọ́ ẹ jẹ́ ká wá lọ sínú ọ̀rọ̀ rẹ̀ gangan,
mo ń padà bọ̀ wá síbi kílípù yìí tí mo bá débi tí n tún ti lò insha Allahul azim ẹ jẹ́ ká wá lọ gbọ́rọ̀ rẹ̀ tó sọ gangan. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tí ọmọ jẹ́ pati 2 wá sí wa tòní mo fẹ́ fi mẹ́sẹ̀gì náà ránṣẹ́ sí ọmọkùnrin kẹ́ tí wọ́n ń pè ní Komordin Akobide kìí ṣàfà ní bápẹ́ láàfà. ẹgbẹ́ àbí ó lóun fẹ́ fi mẹ́sẹ̀gì ránṣẹ́ sí ọmọkùnrin kan tó ń pè ní Komordin Yunus Akobide. Èmi máa ń sọ dáadáa ṣẹ́rí tó ní bídíà bá bú onísúnnà tó bá bú àfọ́ onísúnnà wàláhì kò lè dùn mí kò lè dùn mí torí èmi mọ̀ pé oníbídà wọn ní nǹkan kan ní ẹ̀rí tó tayọ àwọn nǹkan báwọn tó yẹ ṣe rí i pé tó ní bídíà bá ń bú onísúnnà kì í fi bẹ́ẹ̀ tamira kì í fi bẹ́ẹ̀ dùn mí kì í jọ mí lójú torí tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ kò sí tí wọ́n fẹ́ mú lẹ́rìí. So ó wá sọ pé kìí ṣàfà tó rẹ̀ lòun ò ṣe fàfà sí ya mushrik ya abda Inyas ìrẹ́rù Inyas ìrẹ́ olùjọ́sìn fún Inyas ṣé wọ́n ló fẹ́ sọ pé nìkan nínú àwọn mùsùlùmí ẹ̀ ṣàfà ó mọ wọn ara rẹ̀ fà mo máa ń sọ fún pé ó mọ wọn ara rẹ̀ kankan ó mọ wọn ara rẹ̀ ó mọ bó ti mọ ó wá rí ṣe rí lọ́jọ́ téèyàn bá ti mọ bó ti mọ tó mọ lẹ́vù rẹ̀ óyé so tó ṣe kí ni tó mọ lẹ́vù rẹ̀ tó mọ bó ti mọ ọjọ́ òun alámọ̀rí rẹ̀ ó sì máa ṣe kí ni alámọ̀rí rẹ̀ ó sì máa gba títò pẹ̀lú àṣà lọ́bà ẹ̀dà so alámọ̀rí rẹ̀ ó máa gba títò pẹ̀lú àṣà lọ́bà ẹ̀dà àìmọ̀wárá ń dààmú rẹ̀ tó bá ń sọ pé kéèyàn kéwú yanjú kéèyàn sọ̀rọ̀ kó dá láhán nídìí kéwú kò sí ètò oníbẹ̀ ká tó wá tẹ̀ tún wá sọ pé ẹlẹ́bọ ní ọ́ tó ń ṣẹbọ pẹ̀lú àlọ́bà ẹ̀dà so ẹlẹ́bọ mi lè wà tó yá sí pé ẹlẹ́bọ ti yà ní àmì lè wà tó yá sí pé yóò pé kéwú lẹ́nu báyìí kéwú dá láhán rẹ̀ àmọ́ eléyìí ò yọ kó gbé kéè ṣẹlẹ́bọ àmọ́ àwọ ó jẹ́lẹ́bọ kéwú tún wá dá láhán rẹ̀ bó káyà Al-Kùránì kàkúkà ló mọ̀ ká bó kàdíìsì kàkúkà ló mọ̀ ká bó gbé tíra síwájú tó ló fẹ́ mọ̀ ká tíra ń wà wájú ẹ̀bá ó sì mọ̀ kàkàkúkà ó mọ̀ sí kéwú pè sẹ́yìn ló sọ pé ẹnìkan yìí ṣàfà tó rẹ̀ ló ṣe fàfà sí aláìmọ̀ wọn ara. but kí n tó sọ̀rọ̀ mo fẹ́ kí gbogbo ayé ọgbọ́ ohun tó wí rẹ̀ tọ́ ẹ bá mi gbọ́. ẹ bá ń pè ohun tí Komordin wí tí mo fẹ́ sọ̀rọ̀ lé lé.
Abu Abi أرى الشيخ قمر الدين يونس حفظه الله ورعاه وعلى الحق سدد خطا تي أوبلي ní ohun tó ní ṣe pọ̀ pẹ̀lú Sufi àti Tijaniya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lukman Ogunlade sọ wípé àwọn èèyàn rí pé irú àwọn Sheikh Qamaruddin Yunus àtàwọn tí wọ́n jọ mọ́ wọn bẹ́ẹ̀ tàbí bí àwọn Ahlus Sunnah wal Jama'a àtàwọn àfáà wọn ipe àìmọ̀ wọn ara wọn pọ̀, that is àìmọ̀ wọn ara wọn pọ̀. Tàbí ẹni tí ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí, ẹni tí ń pe Ibrahim Inyas lọ́lọ́run, ẹni tí Ibrahim Inyas ń bẹ ní ipò Allah lọ́dọ̀ rẹ̀, ẹni tí Ibrahim Inyas ń bẹ ní ipò Allah lọ́dọ̀ rẹ̀, ẹni tí Ibrahim Inyas lè rọ́pò Allah bá dẹ́dà lọ́dọ̀ rẹ̀, gẹ́gẹ́ bá ti play rẹ̀ tí gbogbo wa gbọ́ níbẹ̀rẹ̀ ipe ìwọ tó bá pe Ibrahim Inyas innama tad'u haqiqatan Allah, ya'ni innama tad'u Allah haqiqatan, ipe Allah bá dẹ́dà ló ń pè kankan tó bá pe Ibrahim Inyas. Ẹni tí ń fi ìpè Inyas, Barahama, Tijani àti kíni àti Annabi àti Allah ìpè wọn ń fi wé pípé ní àwọ́fọ́ ní wàjẹ́wàjẹ́ so torí òun gẹ́dẹ̀ mọ̀ pé kò sẹ́rí fún nǹkan yẹn nínú kìtàbẹ̀ oye. So kò lè ṣe kíni, kò lè rí nínú Islamu. Facebook ń bí báyìí ó ti mọ̀ pé òun ò lè ṣe kíni, òun ò lè rí nínú Islamu. Ọ̀dọ̀ àwọn ẹlẹ́bọ ọmọ ìyá rẹ̀ aláṣìṣe ló ti lè ṣe kíni, ló ti lè rí. So ẹni tó nírú àwọn gbàgbọ́ bá, àwọn gbàgbọ́ mi ń bẹ tó burú tí ọ̀gbẹ́ni yìí ní o, ó láwọn gbàgbọ́ tó, but eléyìí wà nínú ètò yá sí pé ó kó wọnú rẹ̀, tó yá sí pé ó ṣèṣì sọ ni, ó ṣèṣì jáde lẹ́nu rẹ̀. Àwọn ẹni tí wọ́n jẹ́ àgbààgbà wọn, ìgbàgbọ́ wọn náà nìyẹn, àmọ́ wọ́n máa ń tijú, ẹ̀rù máa ń bà wọ́n àti wí níta gbangba. Àwọn àgbààgbà wọn tẹ̀ríyùn, láwọn àgbààgbà Tìjàní àtẹ̀ríyùn, ìgbàgbọ́ pé ẹni tó bá pe Ibrahim Inyas Ọlọ́run ọba náà ní pé àbí bẹ́ẹ̀ kọ́, wọ́n ní but àṣírí ni dájú pé wọ́n ní ṣe kí ni, wọ́n ní tú síta. Ó ṣèṣì jábọ́ lẹ́nu eléyìí ni, ẹnu eléyìí ti yọjú ló ṣe jábọ́ lẹ́nu rẹ̀. Kì í ṣe pé báyà ṣìṣe ló ṣe o, kì í ṣe pé báyà ọ̀rọ̀ yẹn ó ṣàyè ṣe iṣẹ́ táwa gbé sábẹ́ pé kí ni ìdájọ́ rẹ̀ pẹ̀lú pé ìṣàyẹ̀ṣe ṣáàtì torí rẹ̀ pé ń kéfèé kì í ṣe ní ara wọn ló yẹ kí wọ́n ti máa sọ, àní ara wọn ló yẹ kí wọ́n ti máa wí. ní tí mò ń try àti sọ nìyẹn, ní tí mò ń try àti ṣe kí ni àti wí nìyẹn. Ẹni tó wá nírú gbàgbọ́ yìí ní sọ pé àwọn alùsùn ní àwọn ọmọ wọn ara wọn ó rí pé òun tó ń ṣe. Lukman Ogunlade rí pé ò lálàáfíà kankan. ẹ máa gbọ́ ẹ gbọ́, ó ní bẹ́ẹ̀ pé wọn rẹ̀ ní sọ fún wa ipe alọ́lẹ̀ Lárúbáwá adé, that is alọ́lẹ̀ Lárúbáwá lọ kéwú, alọ́kẹ́kọ̀ọ́ ẹ̀sìn, alọ́kẹ́kọ̀ọ́ tawhid, alọ́kẹ́kọ̀ọ́ sunna nabi sallallahu alaihi wa alihi wa sallam. Oye ipe wọn rẹ̀ ní sọ fún wa, ààrẹ ní sọ fún wa ipe ìlọ sí ilẹ̀ Lárúbáwá lọ kẹ́kọ̀ọ́ káàsì dé padà ipe kò tí ì jẹ́ nǹkan kan fa. Ó dájú pé aláìmọ̀kan ní ọ. Dákun ṣe
tí àìmọ̀kan tó gbé dání o àìmọ̀kan àtòdó tó gbé dání o tó ní lè ka Al-Qur'ani gan yanjú àtàdíìsì yanjú ṣe eléyìí ni kí àwọn alùsùnà wá jókòó tì ẹ bá ń béèrè lọ́wọ́ aláìmọ̀kan rẹ̀. Mo béèrè hadisi kan lọ́wọ́ ẹni tí ń sọ̀rọ̀ yìí fa ní kèfèrí burúkú ẹlẹ́bọ ìlú Ṣakí ní Lukman Arógundádé yìí fa. Mo béèrè lọ́wọ́ rẹ̀ pé wá in tó pè ládìsí Ànábì tó sọ pé wọ́n l'Ànábì sọ pé man ahabba al-kutub al-maktum faqad ahabbani wa man abghada al-kutub al-maktum faqad abghadani. In tó pè ládìsí yìí tó sọ pé Amadu Tijani ni Ànábì sallallahu ń rí fàásí ipé ẹni tó bá fi lè fẹ́ràn al-kutub al-maktum ó ti fẹ́ràn wọn Ànábì, ẹni tó bá sì fi lè éti al-kutub al-maktum ó ti étò wọn Ànábì tó wá sọ pé Tijani ni Ànábì sallallahu ń rí fàásí Amadu Tijani là Ànábì rí fàásí àbí bẹ́ẹ̀ kọ́. Tọ́ tí wọ́n bá bí ọdá mo sì tún sọ fún ọ ní ìsìn alọ́lẹ̀ Lárúbáwá adé ààrẹ ni sọ fún wa pé kò tí túmọ̀ sí nǹkan kan àbí pẹ̀lú tí ń bẹ lọ́dọ̀ ẹ̀yin Tìjàní kó má jẹ́wọ̀ nìkan torí mo mọ̀ pé ìwọ agbára rẹ̀ ò gbé ara àti ara tá bá ń sọ̀rọ̀ nípa ìmọ̀ as in ìmọ̀ ò sínú àwọn ẹni tó yẹ ká tẹ̀ mọ́ gbéyẹ̀wò rárá àti ara àmọ́ mo wá ń sọ fún ọ àtàwọn ẹni tí wọ́n bá lè kún ọ lọ́wọ́ àwọn ẹni tí wọ́n bá lè support ẹ lórí rẹ̀ fún mi ládìísì yùn ibi tó wà mú àdìísì yùn wá fún mi níbi tó wà wallahi kò sínú tíra àdìísì kankan uqsimu billah kèyí ṣàkọ́kọ́ tí mo ń challenge lórí ẹ̀rì ipé fún mi ní àdìísì yùn fún mi níbi tó wà ó wọ́n sì bí ọdá kó sọ pé ò gbọ́ mi oye bí wọ́n ṣe máa ń parọ́ mà nẹ́bí nìyẹn tí wọ́n máa fi ra ipò fáwọn kiri fáwọn ṣéwù wọn báwọn ṣéwù wọn náà ṣe parọ́ mà nẹ́bí nìyẹn tí wọ́n fi ń ra ipò fúnra wọn lọ́dọ̀ àwọn èèyàn oye tó ẹ̀rẹ́ ṣe rí pé àkọ́kọ́ ohun tí àwọn Tìjàní ní nírinṣẹ́ ó ní pé kí wọ́n sọ pé àwọn ń ṣe nǹkan nítorí ìfẹ́ ànẹ́bì torí wọ́n mọ̀ pé táwọn èèyàn bá ti gbọ́ ìfẹ́ ànẹ́bì àwọn èèyàn fẹ́ gbẹ̀tàn jẹ àwọn èèyàn fẹ́ ṣe kíni àwọn èèyàn fẹ́ lose guard tí wọ́n bá ti gbọ́ ìfẹ́ ànẹ́bì so àfi ọ̀tá lọ́bẹ̀ẹ́dà ni ó sọ pé ni ó gbọ́ tí wọ́n mọ̀ sọ pé ìfẹ́ ànẹ́bì létí tí ó wà máa ṣe kíni tí ó wà máa lọ́kọ̀tì nǹkan kẹfẹ́ so àmọ́ ìfẹ́ wọn tí wọ́n sọ pé ìfẹ́ ànẹ́bì yìí wallahi wọ́n fi ń ṣe jàǹbá fún ànẹ́bì wọ́n fi ń ṣe jàǹbá fún Allah wọ́n fi ń ṣe jàǹbá fẹ́sẹ̀ Allah bàdẹ́dà ni so àìjẹ́bẹ̀ tí wọ́n bá bí wọ̀dá hadisi tó sọ pé wọ́n lànẹ́bì sọyún tó sọ pé Amadu Tijani ní ànẹ́bì rí fàásì fún mi níbi tó wà nínú gbogbo tíra hadisi ayé ò lè rí kò síbì kankan tó ti rí hadisi tí ò ní sánẹ́dì kò tí ẹ̀ ní sánẹ́dù fa kò ní sánẹ́dù fa oye kò ní sánẹ́dù kankan so tó wá bí ọdá pẹ̀lú tó sọ pé o níyùn ṣe bí àwa ń tiwa ààrẹ ni sọ fún wa pé ìlọ sí Saudi àbí ìlọ sílẹ̀ Lárúbáwá dé kò túmọ̀ sí nǹkan kan àbí aláàtí gbọ́ àfẹ́bọ̀ fàájù fún wa níbi tí hadisi yìí wà hadisi tó kànjò ní ìta sọ pé bákanbákan ọya fún wa níbi tó wà so àwọn ọmọ kí wá ń bí lásọ fún pé kí wọ́n wá yanjú rẹ̀ fún aláìmọ̀kan ọmọ kò mọ́ wá rẹ̀ kankan ọtí ara ní pé bí ìwà ti lọ sí kí ọmọ pé àwọn yẹ àkídà àwọn ẹyin ìwọ tani kí ló jẹ kí ló mú agbẹ àwọn yẹ àwọn gbé àkídà rẹ lọ́ba ṣe àkídà kiri ìtajú ayé èyí nìyẹn. ẹ máa gbọ́ àkídà kiri ìtajú ayé lọ́ba ṣe àkídà kiri kí ló mú agbẹ àwọn yẹ àwọn gbé àkídà rẹ lọ́ba ṣe àkídà kiri ìtajú ayé. ẹ gbọ́ ó ń sọ pé kí ló ní kí ló mọ̀ ọ̀dà aláàmọ̀ nǹkan kan ìwọ pòfẹ́sọ̀ tó mọ̀ nǹkan wá ṣe tàkíríjù hadith yẹn fún mi kan ṣe tàkíríjù àwọn nǹkan pọ̀ tó yá sí pé ń béèrè lọ́wọ́ rẹ̀ tó yá sí pé ò ní rí ó mọ̀ lágùn àmọ́ ṣe tàkíríjù hadithu man ahabba al-kutub al-maktum faqad ahabbani wa man abghada al-kutub al-maktum faqad abghadani ṣe tàkíríjù ẹ̀ fún mi yọ jáde ìbòlúwà inú tíra hadith wo ni kwan ti lọ́ka so wallahi wọn bídá kò sínú tíra hadith kankan wallahi wọn hún ni
mo fẹ́ lọ́bẹ̀ẹ́ làwọn fi wá àwọn àfá àwọn ni wọ́n sì mú ní tó pè ládìsí yìí tí fi ń parọ́ mọ́ nẹ́bì. So ó sọ pé kí la máa bí ọ̀dà tí ẹ fi hàn wá pé àmọ́ nǹkan kan ṣe takhriju hadith yìí fún wa. Oye mi ò fẹ́ ẹjọ́ kó wá máa bá mi tó ẹjọ́ lálàsí ẹjọ́ òsì èmi ò ráyè gbogbo rédèrèdè yẹn. Oye ibi kéwu ni ara ti wá máa ń yá sí káka tíra ká fi tíra ayé ibi tí ara ti wá máa ń yá sínú. Àmọ́ pé ó fẹ́ máa tó ẹjọ́ òsì tí mo bá gbọ́ báyìí mo lè gbọ́ kan tí ní fèsì wọn gbà kò sáyè léyìí ẹni tó bá ti ka tíra máa retí wa. Oye ẹ má gbọ́ ó sọ pé annabi sallallahu alaihi wa alihi wa sahbihi wa sallam ipò sọ pé ẹni tó bá fi lè pè mùsùlùmí kan ní kèfèrí ipe ìkànnù wọn ti lẹ́tọ̀ọ́ sí ìjẹ́ kèfèrí tẹni tó pín kèfèrí bá ṣe kèfèrí kúfùrù wọn ó dá padà yóò rí tọ́nì sí ń tọ̀hún lórí yóò padà sí ń tọ̀hún lórí. ẹ̀yàn máa wá nínú Islam mo ń fi tayọ̀tayọ̀ sọ fún yín pé kò sẹ́ni tí máa ń pe àwọn èèyàn ní kèfèrí lọ́nà tó ní ewu bí Tìjàníyà ṣe ń pe àwọn èèyàn ní kèfèrí bí Tìjàníyà ṣe ń ṣe kíni bí wọ́n ti ń pe àwọn èèyàn ní kèfèrí. àwọn tó bá tẹ̀lé ìdánilẹ́kọ̀ọ́ wa aṣa àwọn ìdánilẹ́kọ̀ọ́ kan nígbà kan nípa pé ọ̀nà ìgbà táwọn Tìjàníyà fi máa ń kàfárọ̀ àwọn èèyàn oye nínú al-Ifadatul Ahmadiyya li muridi Sa'adatul Abadiyya wọ́n gbọ́rọ̀ Ahmadu Tijani kan wá síbẹ̀ ẹnìkan ó sálámà sámadu Tijani ìgbà tó wá sálámà sámadu Tijani ẹnìyẹn wá kíìsì ilẹ̀ ó wá ṣe kíni ó fi ẹnu rẹ̀ kíìsì ilẹ̀ ẹlẹ̀ nígbà lẹ́yìn ìgbà tó sálámà sámadu Tijani tán ó kàn fẹ́ ẹnu rẹ̀ kíìsì ilẹ̀ Ahmadu Tijani sì sọ fún pé ó ti di kèfèrí kafarta ó ti di kèfèrí àwọn Tìjàní sì sọ fún pé kafarta ó ti di kèfèrí ó sálámà sámadu Tìjàní ó sálámà sámadu Tìjàní báyìí ó bá lọ kíìsì lẹ́lẹ̀ ó fẹnu rẹ̀ kíìsì lẹ̀ àwọn Tìjàní sì sọ fún pé kafarta ó ti di kèfèrí kò sí dọ́bìt kò sí mania that is kò sí ìyẹ májẹ̀mú ìpèyàn kèfèrí wò kò sí ìwo àwọn kíní ó kọ dí àti pé ẹni tó ṣe kúfrù óyé kò ṣe kíni kò sí ń bẹ̀ bó dẹ̀ já sí pé ohun tẹ́nìyàn ń ṣe gan óyé ohun tí ẹnìyàn ń ṣe so tá bá gbé ẹ̀wò dáadáa kò wọ kúfrù kò wọ pé ó ti ṣe kèfèrí àmọ́ wọ́n ti yá ní sọ fún pé ó ti di kèfèrí ó ní kó lọ tún oyìgì rẹ̀ so nítorí bó ṣe di kèfèrí yùn nìká rẹ̀ ti ṣe kíni ó ti bàjẹ́ ó nídìí àti lọ tún so padà. So ìwọ̀nyí ló àmọ́ sọ fáwà pé alásàlámù sọ pé ẹni tó bá pe mùsùlùmí kan kèfèrí mùsùlùmí wo ṣé Tìjàníyà ni mùsùlùmí àgbákò Tìjàníyà wàláhì tí ò bá sí ẹ̀sìn ẹbọ kankan mọ́ lórílẹ̀ ayé oye àbíbò ní ká ti sọ tí Tìjàníyà yìí bá ṣe ẹ̀sìn ẹbọ oye in lam takun at-Tijaniyatu shirkan aw dina shirkin fala dinun yushraku fihi billahi subhanahu wa ta'ala. tí ó bá tí Tìjàníyà yìí bá ṣe ẹ̀sìn ẹbọ kò sí ẹ̀sìn kan tí wọ́n ń ṣe ẹbọ nínú rẹ̀ pẹ̀lú Allah ẹ̀dàmọ́ lórílẹ̀ ayé tí Tìjàníyà yìí bá ṣe ẹbọ wallah tí Tìjàníyà yìí bá ṣe ẹ̀sìn ẹbọ sẹ́ aláṣù pé kò sí ẹ̀sìn ẹbọ lórílẹ̀ ayé mọ́nu Tìjàníyà wallahi ẹbọ ni láti bẹ̀rẹ̀ títí dópin eléyìí ọ̀rọ̀ ẹnu ni ó yẹ kẹ́ kẹ́yìn Tìjàníyà challenge mi ní pé irọ́ ni nǹkan kan bẹ́ẹ̀ àmọ́ àsán kẹ́ lọ máa bú èbú kẹ́ lọ máa ṣe àwọn rédèrèdè kò sí tó kàn mí pẹ̀lú eléyìí
oye tí Tìjàníyà bá ṣe ẹ̀sìn ẹbọ sẹ́ lórílẹ̀ ayé tá wà yìí ayásí pé kò sẹ́sìn kankan tó jẹ́ bọnu ayásí pé kò sí ẹ̀sìn tó jẹ́ ẹbọ nìyẹn tí Tìjàníyà bá ṣe ẹ̀sìn ẹbọ àwọn sọ̀rọ̀ yìí pé wọ́n ń pe mùsùlùmí kèfèrí ṣé bíi Tìjàníyà wà ní táwọn bá ń tẹ̀ ń sọ̀rọ̀ pé so kọ́ mọ́ pe mùsùlùmí kèfèrí so pẹ̀lú ẹ̀ṣẹ̀ nǹkan kẹbẹ̀ ṣé bíi Tìjàníyà wà ní àwọn ahlu sunna wal jama'a wallahi àwọn lẹni tí máa ń ṣọ́ra àti pèyàn kèfèrí jù lórílẹ̀ ayé wọ́n máa ń ṣọ́ra gan láti pèyàn kèfèrí ahzaru nas fi takfir àwọn ni wọ́n máa ń ṣọ́ra jù níbi pèyàn kèfèrí lórílẹ̀ ayé yìí láwọn kìíní láwọn ahlu sunna wal jama'a li'annahum la yukaffirun wala yubaddi'un illa bid-dawabit aw mawani' wọ́n ìpéyàn kèfèrí wọ́n ìpéyàn ló ní bídíà àyàfi pẹ̀lú àwọn dawabit ó láwọn májẹ̀mú tí ó so máa kẹ́lẹ̀bá àmọ́ ipé wọ́n máa ń ṣọ́ra gan àti ṣe kíni àti sọ pé lágbájá kèfèrí àti ní lákàṣẹ́gbè kèfèrí àti àyánà èèyàn pẹ̀lú kúfùr ìwọ ní ìsìnkí tó sọ pé kèfèrí ni ọ́ oye ọ̀rọ̀ rẹ tí mo play láàárọ̀ yìí ó kúnnú tí mi fi kàfàrà rẹ dànù oye ó kúnnú tí mi fi sọ pé kèfèrí ni ọ́ ẹlẹ́bọ ni ọ́ so torí a fèsì fún ìwọ náà sì rí ó sì gbọ́ nǹkan mi ló wá ń sọ afún ọláyà afún ọládìífì nǹkan mi ló wá ń wí ó tún fi ń rinlẹ̀ idhan anta kafir mushrikun dal ẹ̀yọ́ sí pé kèfèrí ni ẹ́ oye so fúndìlẹ̀ ahlu sunna ni ẹ́ fúndìlẹ̀ Tìjàníyà tàbá ń sọ pé kìníkà anọ́sọ̀rẹ́mù sọ pé ẹni tó bá pé mùsùlùmí kèfèrí kúfùrùn ó dàgbàrà sórí rẹ̀ kìí ṣe bí Tìjàníyà tẹ́lẹ̀ náà ẹbọ náà ni láti òkè títí dé parí láti bẹ̀rẹ̀ títí dé parí láti ìbẹ̀rẹ̀ títí ṣe kíni títí dé parí mo ti sọ fún ọ wípé ní kí wọ́n connect ẹ mọ́ Facebook kìí ṣe ohun tó le ní kí wọ́n connect ẹ mọ́ Facebook á connect ẹ papọ̀ mọ́ page wa so ká sọ̀rọ̀ lórí rẹ̀ ṣé ẹbọ ni Tìjàníyà àbẹ́bọ kọ́ tán bá bí ọ̀dà tó bá tó bẹ́ẹ̀ so ṣebí àwọn kan ni wọ́n connect ẹ tó fi ní bí gbé ọ̀rọ̀ ṣé Komodin Yunus ṣe àbí tó fi lọ fún fẹ́fẹ́sì bẹ́ẹ̀ náà ló ṣe rọrùn kí wọ́n connect ẹ mọ́ wa lórí Facebook wé bẹ́ẹ̀ náà ló ṣe kíni ló ṣe rọrùn kí wọ́n connect ẹ mọ́ wa lórí kíni lórí Facebook. ẹgbọ́ ó sọ wípé bóun ṣe máa ń challenge wọn ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n yí sọ̀rọ̀ ipò òun tún challenge Komodin wallahi àfọ́ òní súnà tó bá challenge tí ò bá fi lè ṣe kíni tí ò bá fi lè sọ̀rọ̀ ìmá kò gbọ́rọ̀ rẹ̀ kó wá rí gbé ṣe léyìí níwà lọ jòkó ti èyí aláìmọ̀kan lásán yìí oye àwa tá ń fèsì fún ọgá à ń manage fèsì fún ẹni torí ò kọjú òṣùwọ̀n kankan so àwọn Abdulhakim An-Nahwi táwọn tiẹ̀ tún kéwú ìwọ́n sì ò kéwú àwọn Abdulhakim An-Nahwi táwọn tiẹ̀ tún kéwú oye wọ́n mọ orún tá a ṣe fún Tìjàníyà wọ́n mọ orú àṣírí látàntú nípa Tìjàníyà tó rẹ̀ ló ṣe rí pé tó bá ti sọ̀rọ̀ díẹ̀ yóò sún sẹ́yìn fún mi oye tó bá ti sọ̀rọ̀ tí mo há mú báyìí tí mo hàn mú báyìí tó fẹ́ sọ pé òun fẹ́ display mọ̀ tí mo hàn mú pẹ̀lú kéwú padà yóò sún sẹ́yìn fún mi yóò yọ̀sẹ̀ sẹ́yìn fún mi torí òun náà mọ̀ pé àṣírí ń tú lọ́nu so oye so ká tó wá sọ̀rọ̀ tó wá sí pé ò kéwú ó ṣe kí ni ò kéwú ọ̀dà jẹ́ ìṣe nǹkan kan fún Lukman Arogundade dákọ̀ àwọn àfáà tí wọ́n kọ́ ń kéwú bí mo ṣe jòkó yìí ń dákọ̀ 10 fún ọ nínú àwọn àfáà tí mo kéwú wájú wọn ọ̀yà dákọ̀ àwọn àfáà tí wọ́n kọ́ ń kéwú tó bá tó bẹ̀ oye dákọ̀ àwọn àfáà tí wọ́n kọ́ ń kéwú tó bá tó bẹ̀ tó wá bí ọ̀dà ìwọ tó kéwú so ọláìpá wà kàn jẹ́ nìkan tó wá sí pé àìfẹ́ tọwọ́ bọ kọ̀ọ̀kọ̀ yẹn nǹkan bẹ́ẹ̀ ó mọ oríṣiríṣi àwọn nǹkan táwọn gbọ́ pé ó kàn dàgbà sọ́wọ́ bàbá rẹ ló bẹ̀rẹ̀ sí ṣe bí àfà oríṣiríṣi nǹkan là ń gbọ́ nípa pé ó kàn dàgbà sọ́wọ́ bàbá rẹ ló bẹ̀rẹ̀ sí ṣe bí àfà àmọ́ eléyìí kò ṣe kí ni kò jẹ́ wá lógún ìwọ tó kéwú fa abẹ́ẹ̀ rí nǹkan so kálọ̀ bẹ́ẹ̀ rà gómọ́ sáà fi ọmọ ẹ̀nà so abẹ́ẹ̀ rí nǹkan báyẹn
ó mà ṣe o. ṣẹ́gbọ́ nínú kílípù Sheikh Kamaruddin Yunus Akorede hafidhahullahu wa ra'ah wa 'ala al-haqqi saddadallahu khutah kalla bẹ́ẹ̀ dábà ní ṣọ́n inú mi máa ń dùn tí mo bá ń dákọ̀ bàbá yìí kalla bẹ́ẹ̀ dábà ní ṣàlékún dáadáa wọn ó ní orin tí Sheikh Kamaruddin Yunus fẹ́ kọ ibi Sheikh Kamaruddin Yunus ò ma laysa min sha'nihi an ya'lama أو أن يعرف أشعار إبراهيم إنياس kò sínú ṣánù Sheikh Kamaruddin Yunus kún á mọ orin Ibrahim Inyas ẹni tí ò bá mọ orin Ibrahim Inyas wallahi oríire ló jẹ́ fún ẹni tó bá wá mọ àwọn orin tí Ibrahim Inyas kọ so oríire ni ó jẹ́ fún láti já sí wípé kí ó ṣe kí ni kó pẹ́ àwọn èèyàn kó ń di ẹbọ tí ń bẹ nínú àwọn orin náà òun kó mọ gbọ́yùn àníṣe tí èèyàn ò bá mọ orin Ibrahim Inyas oríire ńlá ló jẹ́ fún agbáǹlá oríire ló jẹ́ fún torí kó wọ́n bá kó fáírọ́ọ̀sì sórí ẹ̀yìn fún àwọn awam àmọ́ fún àwọn ẹni tó já sí wípé Allah bá dá ní kí wọ́n kẹ́kọ̀ọ́ kí wọ́n sì kéwú kójú wọn tó ìmọ̀ kí wọ́n sì máa pèpè tawhid tí wọ́n bá wá mọ orin Ibrahim Inyas tí wọ́n ní pé kí wọ́n pàkíyèsí àwọn èèyàn kó ń di ẹbọ tí ń bẹ nínú àwọn orin náà kí wọ́n sì jẹ́ kó yá àwọn èèyàn pé ìṣìnà ni ohun tí Ibrahim Inyas pèpè sí yìí so pẹ̀lú yẹn oríire ńlá ló jẹ́ fún wọn pé wọ́n mọ tí Ibrahim Inyas kọ lórin wọ́n sì ń pé àwọn èèyàn kó ń di ẹbọ tí ń bẹ ń di rẹ̀ wọ́n sì sọ fáwọn èèyàn pé orin yìí ẹbọ ni. so àìjẹ́bẹ̀ tí èèyàn bá mọ orin Ibrahim Inyas kò jẹ́ nǹkan kan orin kí ni sáwọn orin tó sì pé ó kún wọn kọ ẹbọ sínú lọ́pọ̀lọpọ̀ ash'arun mamlu'atun bishirk àwọn orin tó sì pé ó kún kẹ́kẹ́ fún ẹbọ sẹ́yìn ló wá ń sọ wípé Kamaruddin Yunus ò kọ́kọ́ mọ orin náà kí tí wọ́n bá mọ orin náà kò jẹ́ problem so kìí ṣe àlébù kankan tí àfà tí Sheikh Kamaruddin Yunus ò bá mọ orin náà tí Sheikh Kamaruddin Yunus ò bá mọ orin náà wallahi kìí ṣe àlébù kankan ní Ibrahim Inyas lè yàn wá máa sọ pé kí ni táwọn orin tó ṣàǹfààní àwọn orin tó wúlò àwọn orin tó dáa tó gbọ́ tawhidi yíyanjú tó gbọ́ súnà nẹ́bì yíyanjú nù rẹ̀ tí wọ́n ń bẹ ńlẹ̀ orin Ibrahim Inyas lẹ́nìkan ó mọ̀ banújẹ́ pé àbí ní ó wà máa sọ pé nìkan ò mọ̀ nǹkan kẹfẹ́ nùníyà Ibn al-Qayyim nìyẹn so nùníyà al-Imam al-Qahtani òun nìyẹn so Ha'iyyatu Abi Dawud òun nìyẹn so láwọn orin tó ṣe kí ni tó wúlò Lamiyyatu Ibn Taymiyyah nìyẹn يا سائلي عن مذهبي وعقيدتي رزق الهدى من للهداية يسأل اسمع كلام محقق في قول àwọn ni tó ṣàǹfààní àwọn ni tó dáa àwọn tó mọ̀ gbọ́ tínú rẹ̀ ó sì máa dùn tí wọ́n gan máa mọ̀ nínú ààrẹ pé orin yìí yóò tọ́ sọ́nà tó fi ṣe kíni yóò jẹ́ sábàbí ìmọ̀nà fún tó fi lè ṣiṣẹ́ alkiyama kalẹ̀ so kìí ṣe àwọn orin tó mọ̀ kan tó wájá sí pé wọ́n mọ̀ gbé ẹ̀tọ́ Allah bẹ́ẹ̀dá fún ànábì wọ́n mọ̀ gbé ẹ̀tọ́ Allah bẹ́ẹ̀dá fún àwọn ṣéhù gẹ́gẹ́ bí orin àwọn Ibrahim Inyas idha masakazza gẹ́gẹ́ bí orin àwọn Amadu Tijani àtàwọn ọmọlẹ́yìn wọn idha masakaz zamanu yawman bidaymihi fanadi ayati jani ya wahid al-asr agithni kìníkan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwọn orin ẹbọ táwọn orin eléyìí lè yàn wà máa banújẹ́ pé yàn mọ̀ so ìwọ mùsùlùmí tó bá fi lè máa fabushrak so wa tuba lak àmọ́ àwàtàwà tó jùbọ àwọn tíra àwọn táàrí àbí àwọn ọmọ pè ń lákèsí pé ẹbọ ni o ẹ má dé díẹ̀ ló bá parí so kí wá ló wá ń yọ̀ sí iṣẹ́ lẹ́yìn ló wá ń fèsì fún aláìmọ̀kan ọmọ ní ọ̀sẹ̀ ẹgbọ́ ó ní kíkọ́ wọn ní ìrìn tó wá gbé ọmọ kan ní ẹ̀ní jáde kó kọrin ní sáyé bó ti wà orin wo náà fa rédèrèdè wọn nífa nínú Sa'adatul Anam bí aqwali Sheikh al-Islam orin náà mọ̀ nífa 247 page 247
بسم الإله تبت إني تبت لما فعلت أو ما قلت تبت يا رحمن يا رحيم لم ترني في هالة تليم تبت يا غفار يا حنان تبت يا ربي ويا منان تبت حقيقة وكم نكست وكم نكثت لتوبة واليوم حقا تبت لدى البيت وبين الجبلين والخيف والمشعر بين العلمين تبت لدى الأكوف يا عليم ويا عفو ربي يا كريم أنا ضعيف حارب الجبار أنبت يومي أقتفي الأبرار تبت وكم ضيعت حق الله وحق خلقه بلا تناهي سوني نما ní fatin sọ pé kí wọ́n wá cover láwọn kini nbe nbi oni leyi èmi tí rò pé ọ̀rọ̀ ìmọ̀ kan ló ti fẹ́ sọ pé kini kankan wọ́n ní Ibrahim Inyas do wan challenge pé kẹ́nìkan wá cover ó mọ ya aláìmọ̀ kan fa Lukman Arugundade èmi tí rò pé ọ̀rọ̀ ìmọ̀ kan ló ti fẹ́ jù fún Sheikh Komodi Yunus pé Sheikh Komodi Yunus tẹ́ bá tó bẹ́ẹ̀ ẹ wá sọ pé ìgbàgbọ́ pé gbogbo nǹkan lọ́lọ́run ọba ẹ wá sọ pé kò rí bẹ́ẹ̀ èmi tẹ̀rọ pé irú àwọn challenge tẹ́mi tẹ̀rọ pé báwo fẹ́ jù ní ìtẹ̀mọ́ ó ní Ibrahim Inyas ló wá sọ pé kán wá kọ ó mà gbádùn fa Lukman Arugundade kí ní bẹ́ mi orin lè tẹ̀bẹ́ àti kọ́ fún ọjọ́ ní ò sọ pé rárá pé Ibrahim Inyas ò túbá àṣọ pé ajá sí pé tó bá fi lè gbà pé Ibrahim Inyas ò túbá ajá sí pé ó kú sórí ẹbọ nù idhan mata mushrikan ajá sí pé ó kú lórí ẹbọ nìyẹn ó kú ní ẹni tó jẹ́ lẹ́bọ nìyẹn so ajá sí pé ó kú sípò ìṣe kèfèrí pẹ̀lú Allah bẹ̀ẹ́dà nìyẹn ẹgbọ́ ó sọ wípé ara ohun tó yá sí pé ẹ̀yin tẹ́ ń gbọ́ wọn tí wọ́n fi ń ba ti yín jẹ́ rèé nǹkan tí ò lójútùú sí wọn nǹkan tí wọ́n mọ̀ wọ́n mọ̀ sí bí pé wọ́n mọ̀ ẹ jẹ́ ká tún wá. ẹgbọ́ ó ní nǹkan tí ò lójútùú sí wọn nǹkan tí wọ́n mọ̀ wọ́n sọ pé àwọn mọ̀ ṣé lóòótọ́ ṣé òdodo ni so ọ̀dà àwọn tí mo sọ pé àwọn ọ̀rọ̀ tí mo sọ pé àwọn ọ̀rọ̀ tí mo tọ́ka sí níjó ní tó sọ pé ojú challenge sí ilẹ̀ bíbù lágbàjì ọ̀yá jáde wá sọ̀rọ̀ lórí ẹ̀ kí n gbọ́ ọjọ́ tó bá fẹ́ sọ̀rọ̀ lórí rẹ̀ oye fi nọ́mbà alẹ̀ ní kí wọ́n invite mi ìwà wọ̀ live báyìí wá ju nọ́mbà alẹ̀ kí n pè wọlé tó bá mọ̀ pé ó tó bẹ̀ tó bá lè gbà kí wọ́n connect ẹ mọ́ wa lórí Facebook so ọ̀yá àwọn nǹkan tí mo mú jáde lọ́jọ́ tó challenge ilẹ̀ bíbù lágbàjì yìí sọ̀rọ̀ ọjọ́ tó bá sọ̀rọ̀ lórí ẹ̀ jẹ́ kí n mà ní kí wọ́n send message sí mi kí n mà kó wá fi nọ́mbà alẹ̀ fún kọ́ọ̀lù fẹ́nikẹ́ni tó bá fẹ́ pè wọlé èmi Elman Yusuf ń pè wọlé so ń gbọ́ láti bẹ̀rẹ̀ títí dópin ń wáyè fún tí ń gbọ́ ohun tó máa sọ láti bẹ̀rẹ̀ títí dópin tó bá ti wá di àsìkò pípè wọlé ń wá pè wọlé tó bá mọ̀ pé ó tó bẹ̀ so ṣebí kò clear sí wa ní àbí ẹ tí ẹ máa tẹ́ bá ti ṣe ètò ẹ máa fi nọ́mbà rẹ̀ gbogbo yín ká máa pè wọlé so kí ló táyà yín máa ń já láti sọ láti yá sí pé kẹ́ ẹ fi nọ́mbà lẹ̀ káwọn èèyàn pè wọlé sí oye so iye ọmọdé tìyà ní àyín lórí TikTok òun tiẹ̀ ń sá fún mi láti ṣe kíni láti ní live pẹ̀lú mi ní òun sá fún mi láti ní live pẹ̀lú mi náà òun tiẹ̀ náà tífìl ní wallet kò nípìn kankan nínú ẹ̀kọ́ ẹ̀sìn oye nínú ìmọ̀ oye so àmọ́ bí irú wọ́n sì tó ń ṣe fúlẹ́ngé ó yẹ kó tiẹ̀ proof pò láyà oye send message sí mi lọ́jọ́ tó bá fẹ́ ṣe kíni tó bá fẹ́ sọ̀rọ̀ lórí àwọn nǹkan yẹn
tó bá fẹ́ sọ pé Tijaniya Islam ni send message sí mi lọ́jọ́ tó bá fẹ́ sọ oye tó bá ti wá di àsìkò tó wọ́n mọ̀ pé wọlé á pè wọlé tó bá mọ̀ pé ó tó bẹ̀ gbogbo ayé làwa ti máa ń sọ̀rọ̀ tiwa ọ̀rọ̀ tiwa kì í kò sí kọ̀rọ̀ ló ń ṣe kí ni ló ń parọ́ so tó bá sì jẹ́wọ́ náà ló ń parọ́ wọ́n ti múná wa lọ ẹ̀yin tẹ́ wà lórí TikTok oye so ètò wa yìí takallaba yada shanu so tó bá jáwà là ń parọ́ at least àwọn èèyàn rí pé àwọn Yelman Yusuf wọ́n máa ń parọ́ tó bá sì jáwà là ń sòdodo àwọn èèyàn ṣáà rí pé àwa là ń ṣe kíni àwa là ń sòdodo so àmọ́ gbogbo yẹn máa ṣètò ẹwà máa wà láwọn ní fídíò ẹ̀mí wọn lẹ́mìí kankan so àwọn ayún náà wọ́n tún máa sọ pé ojú oníwá èmi tó wá sí pé ń jókòó ń bí ní mọ̀ sọ pé ìwọ tó wá mọ̀ pé o kájú ẹ̀ máa bọ̀ wá ìwọ tó wá mọ̀ pé o tó gbangba sùn lọ́yẹ́ bismillah èmi Yelman Yusuf wàláhì kìí ṣe bẹ́ẹ̀ yàn ní fídíò uqsimu billah kìí ṣe bí irú yìí Lukman Arugunade mo tún sọ fún ẹ oye tó bá mọ̀ pé o tó bẹ́ẹ̀ ṣebí kò clear sí wa ní àbí prógrámù ẹ tó máa ń ṣe ọjọ́ tó bá ti fẹ́ ṣe oye ní kí wọ́n send the official message sí mi àbí kẹ̀ tí wọ́n bá send the official message sí mi ìmọ̀ monitor rẹ lọ́jọ́ tó sọ̀rọ̀ tó wàá fi nọ́mbà síbẹ̀ tó fi kíni tó fi nọ́mbà síbẹ̀ àmọ́ tí mo bá pè wọlé má kọ́ tiẹ̀ o oye wá jẹ́ kí n pè ọ́ sákèsí kan ìní pé ọ láàfà ìsì ní lo ẹ fún ẹ owó táàjọ ń lò fúnra wa náà ní ń lò fún mọ́ wàá jẹ́ kí léyìn kò má jẹ́ kí yẹn jẹ́ sábàbí tó wà fi kẹ́wọ́ pé ó wọlé kò tẹ̀ lo àfà kò tẹ̀ lo ẹ mọ́ jẹ́ kí léyìn jẹ́ sábàbí tó wà fi sọ ipò fẹ́ kọ́ tiẹ̀ oye farabalẹ̀ gáyà rẹ ní pé òkè káwọn èèyàn tiẹ̀ rí bóyá Yelman Yusuf ń parọ́ ìwọ ló ń sòdodo oye bó o tiẹ̀ send message sí mi ìmọ̀ monitor rẹ látòní lọ prógrámù tó ṣe tó fi nọ́mbà síbẹ̀ ń pè wọlé mo ti sọ kalẹ̀ fún ọ báyìí oye ń pè wọlé kò wá sí èébú o ipe kìnìkan kò sí èébú àtèpé o má sí pé má bu èébú o mọ̀ pé àwa ń tiwa àwẹ̀ sípè ń tiwa oye ìsì ní pé Ibrahim Inyas ní ṣéwù ní tìtorí rẹ̀ ìní pé Tijani ní ṣéwù ní tìtorí rẹ̀ torí mo mọ̀ pé téèyàn bá yẹpẹrẹ Allah tó jíṣẹ́ rẹ̀ kò jọyìn Tijani àlójú kó sá ti respect àwọn Ibrahim Inyas àtàmọ́dù Tijani èmi ò sì ráyè gbogbo katakata yẹn oye so ìwà pè wọlé sórí ètò rẹ̀ pẹ̀lú tó sọ yìí ìmọ̀ mọ́nítọ̀ rẹ̀ báyìí so kó lè bá a mọ̀ pé kò sáyè gbọ́n àwọn ẹjọ́ òsì ẹjọ́ rídìrídé ọ̀rọ̀ ẹ̀yìn tó máa ń sọ kí àìmọ́ ìgbà láti sọ fún pé tó bá tó bẹ́ẹ̀ jẹ́ ká connect ẹ mọ́ bí so ó rọrùn bí mo ṣe jòkó yìí sìn tí mo ń ṣe live lórí Facebook mo lè connect àkáǹtì méjì mara wọn táwọn èèyàn sì mọ ríyàn méjì nínú rẹ̀ so ohun tó rọrùn ni so kódà yóò sì pè rẹ ju pé so debate ojú ayé ò sì wo ẹ̀yin oníjàmbá burúkú so debate ojú ayé ló ti ń sọ gbogbo kẹ́tẹ́kẹ́tẹ́ tó ń sọ Allahul musta'an ẹ jẹ́ ká mọ̀ gbọ́ aláìmọ̀ kan rẹ̀ lọ. ẹ máa gbọ́ o lè mọ́kọ̀ mi àwọn ẹni tó bá kéwú ni wọ́n lè pókọ̀ mi pípé ó kọ tèmi kò sí fáwọn aláìmọ̀kan orí mo mọ̀ pọ̀pọ̀lọpọ̀ yìí kìí ṣe pé báyìí ń ṣàṣìṣe pé oye mọ̀ pé ní Yelman Yusuf Ahmad Yelman Yusuf oye ó lè mọ́kọ̀ mi pé àwọn tó bá kéwú ni wọ́n máa ń pé ó kọ̀ mi yanjú oye àwọn ẹni tó bá kéwú tí wọ́n mọ tí kéwú tí wọ́n mojú kéwú gangan tí wọ́n máa gbolé kéwú àwọn ẹni tí wọ́n máa lè pé ó kọ̀ mi yanjú nù so àìtẹ́ lè pókọ̀ mi gan-an ó ń tọ́ka sí pé aláìmọ̀kan ní ọ́ tó bá lè pé tó bá sí pé gbólóhùn Yelman òun ló bá lè rí pé yanjú ó túnmọ̀ sí pé ó yẹ lódò gan so oye tọ́ ó sọ pé òun ti fèsì fún mi lórí orin tí ń bẹnu Sa'adatul Anam yìí rẹ̀ jẹ́ ká mọ̀ gbọ́n tí ń sọ.
mo ti fún lẹ́sìkiri orí ìrírí bóyá bí èsì tí ń sọ̀rọ̀ ìwé tí ó ti jẹ́ ìbáraẹni fún wa wọn láti òṣèlú láwọn ti mú. kọ̀mọ̀ bí bóyá ọgbọ́n lẹ́nu yẹn ní ẹ máa gbọ́ o. àwọn ọgbọ́n ni wọ́n challenge ẹ̀ báyìí wọ́n bá mú ìyẹn tí ẹ̀ kọ́kọ́ tó wáyé tó tún lé láti gbé mọ́ wọn. ẹgbọ́n tó sọ àbí ó lóun fèsì fún mi lórí orin tí so ó lóun fèsì fún mi lórí orin tá a sọ pé ń bẹnu Sa'adatul Anam yìí tubtu ilahi thumma inni tubtu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun náà ni ok bismil ilahi tubtu inni tubtu bismil ilahi tubtu inni tubtu ó lóun fèsì fún mi lórí rẹ̀ ipe bọ́yá ẹnu mi ni Sheikh Komorudeen Yunus ti gbọ́ ipe tí Sheikh Komorudeen Yunus bá mọ̀ ipá àwọn mú orin náà ipe kí wọ́n kà á kí wọ́n sì kọ́kọ́ tú fáwọn èèyàn so kí Sheikh Komorudeen Yunus kí wọ́n má mọ orin yìí oye kò jẹ́ pírọ́blẹ́mù kankan fún wọn. Mo ka orin yìí nígbà tí mo fi kà láti fi ṣe sábàbí ìtú àṣírí ẹ̀yin Tìjàníyà tó bá sọ fún mi pé Ibrahim Inyas ò túbá pẹ̀lú orin yìí ajá sí pé Ibrahim Inyas kú lẹ́lẹ́bọ nìyẹn pẹ̀lú gbogbo àwọn ẹbọ tó kọ kalẹ̀ sínú tíra inú tíra Sa'adatul Anam yìí náà ń sìn ìsọkúsọ ọ̀rọ̀ ń bẹ nínú rẹ̀ àìwíkúwí ọ̀rọ̀ ń bẹ nínú rẹ̀ inú rẹ̀ ní pé Amadu Tijani ó ní ipò 40 nínú àwọn ipò àwọn ànábì Allah òun nìkan kó 40% inú tíra yìí náà ló wà oye so fún délé yìí ipe ẹ̀ ó fèsì fún mi lórí rẹ̀ kò sí nǹkan kan tẹ́mi rí bí èsì tó fà tó tàbí pé ó fi túra rẹ̀ láṣẹ àti Ibrahim Inyas ni tó bá sọ pé Ibrahim Inyas kò túbá ń bí nǹkan kan tó sọ ajásí pé ar-rajul mata kafira ajásí pé arákùnrin náà ṣe kí ni ó kú ní kèfèrí nìyẹn so túnà sí ó mọ̀ pé táwa bá sọ nǹkan nípa Tìjàní àfi máa ń dẹdẹ fún yín ni àti níbi táwa ó tún ti lúgọdẹ yín ìwà tójú yín ó là sí díẹ̀ kọ́ ẹgbọ́ ó sọ pé òun sọ fún gbogbo ayé pé orin tí Sheikh Komorudeen Yunus fẹ́ fi ṣẹ̀rí tí ń bẹ nínú bíbà yìí ipé Sheikh Komorudeen Yunus ò ma wàláhì àìmá wọn tí wọ́n má kìí ṣe yẹpẹrẹ fún wọn wàláhì dáadáa orí gan ló jẹ́ fún wọn pé wọn àmọ́ orin náà tó bá mà so oore ló tún jẹ́ fún wọn gan pé wọn àṣẹ kí ni wọn àmọ́ orin náà àmọ́ irọ́ ní ń pa ò ẹ má jẹ́ ń parọ́ tàn yìí ẹnu Sheikh Komorudeen Yunus ni mo ti gbọ́ orin yun tí mo fi wá tírèzì ẹ̀ wá lọ ra tíra yìí ẹnu Sheikh Komorudeen Yunus òun ni mo ti gbọ́ orin yun àbí tí mo wá tírèzì ẹ̀ lọ fi ra tíra yìí so ẹnu Sheikh Komorudeen Yunus òun ni mo ti ṣe kí ni mo ti gbọ́ orin náà tí mo wá tírèzì ẹ̀ lọ fi ra so àmọ́ tí Sheikh Komorudeen Yunus ò bá tiẹ̀ wá ṣe kí ni tí wọ́n bá tiẹ̀ wá mú orin náà wallahi kò dí wọn kù ẹ má bínú network mi ń ṣe bákan bí báyìí mo ní àtàwọn nípa yìí mú lọ so mo ti switch ẹ̀ sí sim card so tí Sheikh Komorudeen Yunus ò bá mú orin náà wallahi iyì ló tún jẹ́ fún wọn kódà kò yẹpẹrẹ wọn rárá àti rárá ṣé orin Ibrahim Inyas lẹ́nìkan wà orin Ibrahim Inyas èmi ó dò níwájú èèyàn nísìn orin Ibrahim Inyas ní wàá fẹ́ máa fi ṣe fáàrí lójú tèmi olùpèpè sẹ́bọ ad-da'iyatu ila ash-shirki wal kufri billah ẹni tí ń pèpè sí dẹbọ àti ìṣe kèfèrí pẹ̀lú Allah ẹ̀dá ó tí ì ṣe kíni ó tí ì rí ohun tó lè ṣe kíni ohun tí ó lè ju challenge lé lórí so èmi ń tèmi mò ń retí bí kò ju challenge pé Tìjàní àìṣẹ̀sìn ẹbọ òun ṣẹ̀ṣẹ̀ ń ju challenge nìyẹn lọ́dọ̀ tèmi bí kò sọ pé ẹni tó bá bídà kó jáde nínú alùsùnà àbáwọn mùsùlùmí ènìyàn àwọn ẹgbẹ́ àwọn ọ̀gá àwọn ọmọ ẹwà kọrin náà kó sì tún fáyé eléyìí ṣe challenge lọ́dọ̀ mi kò ṣe so ń kọ bó ṣe rephrase ọ̀rọ̀ rẹ̀ Lukman Arogundade sọ pé ẹni tó bá bídà tó bá tó bẹ̀ nínú àwọn ahlu sunnati wal jama'a nínú àwọn mùsùlùmí ipẹ́ ẹni tó bá tó bẹ̀ kó jáde kó wá sọ pé Tìjàníyà ẹ̀sìn ẹbọ ni lórí TikTok àti Facebook mo ti switch ẹ̀ sí normal sim card network tí ń bẹ lórí àwọn fóònù náà
so tí orí Facebook sì rèé òun ní ṣe bákan yìí so kò wá stable oye so inshallah al-azim bóyá stop ẹ̀. tòótọ́ yìí àdẹ́tò ìdó network tí ń ṣe bó ti wù lórí Facebook yìí so network wa yẹn ò ṣe kí ni kò stable so àdá ètò ìdó inshallah al-azim so tálọ́ bẹ̀rẹ̀ dàbọ̀ ìwọ̀nba yìí tá a sọ yìí gan náà ìwọ̀nba yìí tá a ti sọ yìí gan náà tí Lukman Arógundádé bá gbọ́ ìwọ̀nba yìí tá a ti sọ yìí náà tó bá gbọ́ yóò mọ̀ pé èsì ṣe kí ni yóò mọ̀ pé èsì bá wọn oye so fún délé gbogbo èyí tó sọ pé ojú ní challenge yàn kì í ṣe challenge lọ́dọ̀ wa kì í ṣe kí ni kì í ṣe challenge lọ́dọ̀ wa so bí